Hello. Ẹ̀yin èèyàn wa, a kú ojúmọ́, a kú ojúmọ́ mọ́, a kú bó ṣe ń lọ, a kú Nàìjíríà wa yìí. Ní lọ́jọ́ ìsinmi, Ọlọ́run á fún wa ní ìsinmi ayọ̀ in Jesus name. A ní fi tèmi ṣàṣemọ̀ in Jesus name. Amen. Ṣé mọ̀ pé a sọ fún wa ńgbà kan tí gbogbo àwọn olórí yẹn tán lọ rìpọ́ọ̀tù kábíyèsí àti wọ́n ti lọ rìpọ́ọ̀tù Naomi fún ìjọba sí kóòtù pé Mary àbí olórí Naomi pé husband snatcher ni, pé ó wá snatch ọkọ wọn, pé láti ìgbà yẹn wọn ò rójú rere ọkọ wọn, láti ìgbà yẹn wọn ò jẹ́ kí ọkọ wọn kàn ń ṣe gbogbo nǹkan tó yẹ kó ṣe káwọn gbà kó ṣe fáwọn kó lọ ń ṣe fún Naomi, pé therefore pé wọ́n ṣàwọn lọ sue kábíyèsí àti Naomi sí court tó fi lọ. So owó allegation tán fún Naomi nígbà yẹn. So nísìn ìjọba ti wá dá sí ìjọba ti dá sọ́rọ̀ wọn ní ààfin o, ní palace Ọ̀jájátù. Wọ́n ní right now pé nǹkan kan ò gbọdọ̀ ṣe kábíyèsí. Wọ́n sọ fún gbogbo àwọn tó wá rìpọ́ọ̀tù Naomi ní kóòtù pé nǹkan kan ò gbọdọ̀ ṣe kábíyèsí, pé wọ́n ti wádìí lọ, wọ́n ti wádìí bọ̀, pé Naomi ò ṣe nǹkan kan fún wọn, pé gbogbo nǹkan allegation tán fún Naomi pé kò jọ gbogbo nǹkan tí wọ́n sọ. Wọ́n wá rìpọ́ọ̀tù pé Naomi free o, àwọn ló jẹ̀bi o, gbogbo àwọn tó wà láàfin yẹn pé bọ́n ṣe ń threaten Naomi àti tán tún ṣe ń threaten kábíyèsí, pé tí nǹkan kan bá ṣe kábíyèsí pẹ́rẹ́, tí nǹkan kan bá lè ṣe kábíyèsí, pé gbogbo àwọn tó wà láàfin yẹn pé wọ́n á máa fi imú wọn dán rẹ̀, pé àti pé gbogbo àwọn ìjòyè, gbogbo àwọn ìyàwó tó ń jẹ́ kí kábíyèsí ní rest of mind, tó fẹ́ fún kábíyèsí ní high blood pressure, nǹkan kò dẹ̀ gbọ́dọ̀ ṣe kábíyèsí gẹ́gẹ́ bá ṣe gbọ́ tí ìjọba sọ fún àwọn, tí kóòtù sọ fún àwọn ti ààfin. Wọ́n ní kò yọ ẹnìkan sílẹ̀, gbogbo wọn. Ìtò wá yọ àwọn olórí, ìtò wá kàn wọ́n ní pé wọ́n ní kí gbogbo àwọn olórí yẹn pátá pé kán kúrò láàfin, pé sìn pé nǹkan tó wá ń dúró dè ní pé kí kábíyèsí approve ẹ̀ fún wọn, pé because òun ò rí nǹkan tó ń ṣe láàfin ju wípé kán fún kábíyèsí ní high blood pressure, kán fún kábíyèsí kí kábíyèsí má ní rest of mind, pé kí kábíyèsí má tiẹ̀ rójútùú, pé ní lọ́la wàhálà náà fà fún kábíyèsí ní palace, pé kán quit gbogbo kán quit, pé wọn ò fẹ́ wọn mọ́, pé nǹkan tó wà ńbẹ̀ nísìnyí ni pé wọ́n ń dúró de approval kábíyèsí, pé kí kábíyèsí approve, ó approve ẹ̀ sí pé pé lóòótọ́ pé nǹkan tó ń ṣe pé immediately kábíyèsí bá ti approve ẹ̀ pé ó ti parí. Wọ́n ní nǹkan tí bí ìjọba ṣe dá sí ọ̀rọ̀ yẹn nìyẹn o. Approval kábíyèsí náà dẹ̀ ń dúró dè. So wọ́n níbẹ̀ títí Naomi, nǹkan kan ò gbọdọ̀ ṣe Naomi, nǹkan kan ò gbọdọ̀ ṣe ọmọ ẹ̀. Pé bọ́n ṣe wà yẹn, pé that is Naomi kó free, ó free pátápátá ní ààfin yẹn, ó free ní everything because Naomi ló ní ààfin, Naomi náà wá bá láàfin, Naomi lòun àtọkọ ẹ̀ ti wà kí gbogbo àwọn tí ó kúrò nílé ọkọ wọn tó wá sí ààfin láti ti Naomi kúrò ní ìdí ẹrú ẹ̀, pé therefore pé kò sọ̀rọ̀. Wọ́n ní kò sọ̀rọ̀, pé therefore pé kí kábíyèsí approval kábíyèsí náà dẹ̀ ń dúró dè ńsìn tí kábíyèsí máa approve ẹ̀, kán palẹ̀ gbogbo ẹrù wọn mọ́ kúrò láàfin. Ṣé ó tó bẹ́ẹ̀? Ṣé kò wá ju bẹ́ẹ̀ lọ ni? Ṣé kò jù bẹ́ẹ̀ lọ? Kò tó bẹ́ẹ̀, kò jù bẹ́ẹ̀ lọ ni?
àwọn òjòyè owú jíjẹ, àwọn bọ́n ṣe ń jẹ owú kábíyèsí ná ń jowú Naomi àtọmọ ẹ̀. At the end of the day, wọ́n jẹ́ kí kábíyèsí lọ land sí hospital. Wàhálà wọn ti pọ̀ jù. So lọ́rọ̀ kan ṣá o, àwọn ìjọba ní wọ́n ń dúró de approval kábíyèsí because wọ́n wádìí gbogbo nǹkan lọ, wọ́n wádìí gbogbo nǹkan bọ̀ pé kò sí nǹkan tí kábíyèsí fẹ́ fi wọ́n ṣe ju wípé wọ́n fẹ́ pa kábíyèsí. Wọ́n fẹ́ fún kábíyèsí ní hypertension. Pé kábíyèsí ò need ẹ̀, wọ́n ní láti quit gbogbo wọn kúrò ní palace ẹ̀. Ẹ̀yin èèyàn wa, bí kábíyèsí máa approve ẹ̀ o fún ìjọba o àbí kò ní approve ẹ̀, ẹnu ẹ̀ ní gbogbo wa jọ wà yẹn. Ẹnu ẹ̀ ní gbogbo wa jọ wà yẹn. Àdúrà wa ni pé k'Ọlọ́run kó kó sí kábíyèsí nínú, kí kábíyèsí wá wọ̀rọ̀kọ̀ fi ṣàdá. Torí gbogbo wa ìjà kábíyèsí là ń gbè, ìjà Naomi. Naomi gan la tiẹ̀ ń gbèjà, là ń gbèjà. Kí kábíyèsí kó ṣe bí ọkùnrin, kí kábíyèsí kó wá wọ̀rọ̀kọ̀ fi ṣàdá, k'Ọlọ́run kó mí sí kábíyèsí. Kí kábíyèsí kó ṣe bó ṣe tọ́ àti bó ṣe yẹ. Torí eléyìí ti kọjá agbára àwa tá à ń rojọ́ lójoojúmọ́ nípa tí kábíyèsí máa ṣe survive, tí Naomi náà máa ṣe survive, tí Tádéníkáwò tí nǹkan kan ò fi ní ṣe. Ṣé kò wá tó bẹ́ẹ̀? Kò jù bẹ́ẹ̀ lọ ni. Ó jù bẹ́ẹ̀, ó jù bẹ́ẹ̀ lọ. So question kí ni èsì táwa fẹ́ máa dúró dè ní pé kí kábíyèsí kó gbà fún ìjọba. Tí kábíyèsí bá ti approve ẹ̀, níjọba bá gbéṣẹ̀, náà bá tẹ̀lé gbogbo law wọn. Because wọn ò rí nǹkan tí wọ́n ń wá láàfin. Àwọn ìjọba láwọn ò rí nǹkan tó ń sọnù lọ́wọ́ wọn tó ń wá láàfin. Wípé wọ́n kàn fún kábíyèsí ní wàhálà àti ìdààmú. Is that not wonderful? Ẹ̀yin èèyàn mi, ẹ rí pé eléyìí lágbára pọ̀. Kí Naomi àti Tádéníkáwò ká máa retí wọn kó padà sínú ààfin. Torí àwọn people yẹn wọ́n kàn dédé, wọ́n fẹ́ jẹ níbi tí wọ́n ṣe sí. Àwọn olè ọlọ́ṣà. Kò sẹ́ni tí ò mọ̀ pé kì í ṣe fífẹ́ náà fẹ́ kábíyèsí. Kì í ṣe ìfẹ́ gidi náà wá sọ́dọ̀ kábíyèsí. Ju wípé ogún kábíyèsí ni gbogbo wọn lóṣù tí iná tẹ̀ bàtì. Tó jẹ́ pé Ọlọ́run gan ò sign. Ọlọ́run gan bínú sí wọn. Ọlọ́run ti bínú sí wọn. Wọ́n kàn ń ṣe lásán ni. Òfo náà máa mú. Ayọ̀ Queen Naomi ó máa pọ̀ sí láàfin. Ibi tán ní kí gbégbé má gbé, ibẹ̀ ni ló máa gbé. Lágbára Kristi Jésù Olúwa. Eléyìí ń ṣe pé bóyá èèyàn kan dédé sọ̀rọ̀ bá àṣẹ sọ. No, reality là ń sọ. Ọlọ́run kó gbé wa níjà, kó gbé Naomi níjà. Inú wa dùn, káyọ̀ wa kún. Ẹ ṣé ẹ̀yin èèyàn wa bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa. Ẹ bá share, ẹ bá like, ẹ bá subscribe. Ẹ ṣé gan, God will bless you all. Ẹ ṣeun, bye.